Èní lọ́jọ́ karùn-ún lórí ètò wa ṣáwa mùsùlùmí là ń da ilẹ̀ Yorùbá rú ni àbẹ́yìn ẹlẹ́bọ oníṣẹ̀ṣe ilẹ̀ ń da ilẹ̀ Yorùbá rú. Ṣé ẹ mọ̀ pé mo sọ lánàá pé ìlú Èkó là ń lọ lénìí, a fẹ́ lọ sọ̀rọ̀ nípa eégún kan tí wọ́n ń pè ní Dágúdù. Bàbá wa Sheikh Mustapha Zul Sunusi wọ́n ṣàlàyé eégún Dágúdù fún wa. Wọ́n níjọ́ tí eégún Dágúdù ń jáde nílùú Èkó, eégún Dágúdù ó ba nǹkan jẹ́, yó pààyàn, yó sọ ní da láàbò ara. Mọ orin tán máa ń kọ ni, wọ́n á máa kọrin fún pé Dágúdù, Dágúdù, ọ̀bẹ́rí olówó Dágúdù, ọ̀bẹ́rí onílé Dágúdù, ọ̀bẹ́rí àlejò Dágúdù, ọ̀bẹ́rí ọmọ tuntun Dágúdù. Dágúdù ní tí wọ́n máa fi ń kí òun ni pé ń máa ń bẹ́rí àwọn èèyàn, ń máa ń gíyàn lórí, ń máa ń ba nǹkan jẹ́, ń máa ń dà lóru ni. Ìjọ́ tó bá fẹ́ jáde, ìjọba ìlú Èkó gan ṣètò bí wọ́n ti kó ọlọ́pàá bí 30 bí 40 síta tí ó mọ mójútó wọn àtàwọn ọmọlẹ́yìn rẹ̀, ọmọ gànfẹ́, àwọn ọmọ dàlúrú táwọn náà máa ń tẹ̀lé, tí wọ́n mọ mójútó má gbà bẹ̀yẹn, má gbà bẹ̀yẹn. Wọ́n ní kódà gan inspector ó mọ bẹ́nu àwọn ọlọ́pàá yẹn tí ó mọ sọ fún pé tí ó mọ sọ fún atọ́kùn pé sọ fún Dágúdù kó má gbà bẹ̀yẹn o, tó bá gbà bẹ̀yẹn yìnbọn wọ́ mi o, ibi tó gbà lọ́dún tó lọ nìyẹn tó ti pa lágbájá o, ibi tó gbà lọ́dún tó lọ nìyẹn tó ti pa tàmẹ̀dò, ẹjọ́ rẹ̀ sì ń bẹ nílé ẹjọ́ dè ní o, sọ fún pé kó má gbà bẹ̀yẹn o, ibi tó ti sọ ní da láàbò ara, tó sọ ẹlẹ́sẹ̀ méjì dẹ́lẹ́sẹ̀ kan lọ́dún tó lọ nìyẹn o. Wọ́n mọ̀ pé ẹnìkan lágbájá báyìí tí ó mọ̀ pápá méjì ló ní àtọ́jú méjì, ó sọdọ̀ lójú kan, ó sọdọ̀ alápá kan lọ́dún tó lọ, sọ fún kó má gbà bẹ̀yẹn o, tí atọ́kùn náà máa bá sọ̀rọ̀ pé má gbà bẹ̀yẹn, tó nu wa máa finú, tí ó máa finú káàkiri pé mo ti gbọ́. Ìjọ́ tẹ̀yin bá jáde, tẹ́ ẹ bá ń ṣẹ̀sìn tiyín tẹ̀yin ṣe yẹn, tẹ́ ẹ bá ń ṣèjọsìn tiyín tẹ̀yin ṣe, tẹ́ ẹ bá ń ṣàṣà tiyín tẹ̀yin ṣe yẹn, ẹ̀yin ba nǹkan jẹ́, ẹ̀ ń da nǹkan rú, ẹ̀ ń pààyàn ni, ẹ̀ ń sọ lápá méjì dá lápá kan, ẹ̀ ń sọ lójú méjì dó lójú kan, ẹ̀ ń tó lálàáfíà tẹ́lẹ̀, ẹ̀ sọ dá láàbò ara. Ṣùgbọ́n ọjọ́ tá a bá jáde, àlàáfíà là ń fọ́n ká. Ẹ sọ ọjọ́ tí mùsùlùmí fẹ́ kírun, bóyá jímọ̀ ni, bóyá run wákàtí 5 ni, bóyá run ọdún iléyá àbọ̀dún ìtúnu àwẹ̀ ni. Nílẹ̀ Yorùbá, tá a pààyàn àbí tá a ba nǹkan jẹ́ àbí tá a da nǹkan rú, ìjọ ọdún tiwa á wọṣọ tó dáa, á wọ fìlà tó dáa, àwọn obìnrin ó wọ gèlè tó dáa, wọ́n wọ jáàbù tó dáa, wọ́n wọ skáàfù tó dáa, àbáyé ó mọ pera wọn ránṣẹ́, pẹ̀fúùmù ó mọ dún lọ́tún dún lósì, inú gbogbo ará ilé ó mọ dùn, inú ará òde ó mọ dùn. Kódà gan tí èṣe mùsùlùmí gan ọjọ́ ọdún iléyá, ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ á mọ wù wọ́n láti jẹ́ mùsùlùmí. Ṣùgbọ́n ọjọ́ tẹ́yin bá ń jáde, kì í wù yàn láti jẹ́ ẹlẹ́bọ, kì í wù yàn láti jẹ́ oníṣẹ̀ṣe o, torí pé ìlúkulù, ìbániláyé jẹ́, ìpààyàn, ìsọnidá láàbò ara, òun náà ní máa ń gbòde níjọ́ tẹ́yin bá gbòde. Ṣùgbọ́n ọjọ́ táwa bá gbòde, àlàáfíà àti ìdùnnú ní máa ń kárí ilé. Ẹ̀yin ẹlẹ́bọ, ọkàn yín ò ní balẹ̀. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ọkàn yín ò ní balẹ̀. A mọ̀ fún yín ní ìtàn yín náà la máa fi bá yín jà. Ní ka Kùránì, a sì ní ka hádísì mọ́. Assalamu alaikum.